ráwọn fámìlì ẹ̀ o wọ́n ló ti kú òǹlé ó ti wà nù ọjà ilé epo ó ti lé lọ́dún kan tó ti wà nù ọjà almost 2 years now ló kàn máa ń rìn kiri kò ń ṣe kankan wọ́n ní sílẹ̀ máa fi mọ́ kò ń sùn o ó yẹ máa bá mi ṣí ẹ̀ ká lè gẹ́tọ̀ àwọn fámìlì ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ máa ṣí ẹ̀ àṣẹlọ́gbẹ́nu ọjà yẹn ni ẹ ti rójú ẹ̀ ó ní Michael orúkọ òun ohun tó bá yá tún dárúkọ míì orúkọ oríṣiríṣi ló ń jẹ́ kò jẹ́ orúkọ kan kò jẹ́ méjì kò jẹ́ orúkọ kan kò jẹ́ méjì àwọn madam tó pè mí lélẹ́yìn ẹ ti rí wọn báyìí ó yẹ bẹ́ẹ̀ ṣe wọlé ó yẹ gbé máìkì sí bẹ́ẹ̀. gbà tó kọ́kọ́ dé ọmọ yìí clean pa ni. ó clean gan gbà tó kọ́ dé. tó lè rí báyìí tí ò ní ké mo wá notice pé ó máa rìn látàárọ̀ ṣùlẹ̀ ni ó dẹ̀ tún máa. ẹ jẹ́ kí n máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ajára Màlífà TV pé a kú oṣù tuntun oṣù yà á sàn wá oṣù rọrùn oṣù dára ló máa jẹ́ lágbára Ọlọ́run bá lábẹ́ bó ti wù kórí ayé wa ò ní polúkúmuṣu láṣẹ Èdùmàrè àní kúsòkò wá nǹkan jẹ lílọ bíbọ̀ wá bá ìrọ̀rùn ni yóò máa jẹ́ lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣe oore kan fún wa ẹ bá wa pín fọ́nrán yìí ẹ bá wa ṣí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run torí gbogbo nǹkan tó ń dùn mọ́ ẹ̀yin náà nínú ẹ̀ ní kàn bàjẹ́ nítorí pé gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní pé ọmọkùnrin yìí pé ó dàbí pé ó ti pé làákàyè òkun dáadáa bíi tí ó ṣe yẹ kó kún ìdí rèé tí àpọ̀ àwọn abiyamọ tó wà ní ọjà yẹn ní ilé epo fi sọ wípé kí wọ́n wá bá wọn fi ojú ẹ̀wọ̀n sáyé láti lè jẹ́ kí wọ́n mọ àwọn òbí ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní Ifọ̀ ni ó sọ wípé àwọn òbí òun wà bí ọmọ Ifọ̀ lòun ní apá ibìkan tí wọ́n pè ní abẹ́ ìkòkò ní ìpínlẹ̀ Ògùn ẹ jọ̀ọ́ lórúkọ Ọlọ́run ọba ẹ bá wa pín fídíò yìí ẹ bá wa share líǹkì fídíò yìí káwọn èèyàn lè rí i pàápàá àwọn ẹbí tó bá yẹ pé wọ́n ní tí wọ́n ti ń wa tipẹ́tipẹ́ ọmọ tèmi tí yóò ní sọnù àní rí wàhálà porongodo ayé ò ní lù fún wa jó mo fọlọ́run bá bẹ̀ yẹn ti bímọ ẹ̀ tí ìbímọ ẹ̀jọ̀ ẹ ṣoore fún wa ẹ bá wa pín fídíò yìí torí pé orúfẹ́ àwọn òbí tó lọ́mọ yìí àmọ́ ipò tí wọ́n lè wà àbúrò ní ṣọ̀kan tèmi ti yín ẹ jọ̀ọ́ oṣù yá sàn oṣù rọrùn oṣù tùnú oṣù dẹ̀ra ló máa jẹ́ fún wa o ipa yóò ní ká wà ní ṣìṣe o lágbára lọ gbogbo kòtó tó tàbá gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ fúnra wọn lọ́ máa forí ko lọ́ máa farako lọ́ máa kó sínú ẹ̀ àbúrò oníṣọ̀kan tèmi ti yín ẹ ṣe ẹ kúfẹ̀ẹ́ tó bá ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ subscribe sí ìkànnì ẹ on notification button ẹ comment ẹ like ẹ bá wa ṣe àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí ọdún ayọ̀ la máa ṣe o ẹ jẹ́ máa kí n kó ọdún akú yèdùn sílẹ̀ ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ìrọ̀rùn. Michael báwo ni Michael secret náà kí ni èjì ẹ báyìí 18 years old 18 or going to 18 ṣé 18 ni ọmọ ìlú wo ni o lè sọ ìlú ẹ o mọ mọ́ mi ẹ o mọ dáàdì ẹ o mọ mọ́ mi ẹ o mọ dáàdì ẹ kí wàá ló wá mú lépo báwo ló ṣe dé lépo ọjà báwo ló ṣe wá dé ibà yẹn o lè sọ bóyá débi báyìí Michael Michael orúkọ àbótún lórúkọ mi tó ń jẹ ní kí n sọ ni mo ẹ school wo ló lọ o lọ school rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin abiyamọ káàkiri àgbáláyé má bá mi ṣí ẹ ológo ọmọ wo ò ní dọmọ lọ́mọ àwọn ìyá tó ń tajà nínú ilé epo kí odò lọ́pẹ̀ mí níbẹ̀ mo ti lọ gbé Michael sí mò ń gbé lọ police station náà ní first ẹ wojú ẹ dáadáa ẹ máa ṣí ẹ ká lè gẹ́tọ̀ àwọn family ẹ ká lè gẹ́tọ̀ àwọn parents ẹ ẹ máa ṣí ẹ sínú group káàkiri gbogbo ibi tí a bá lè bá mi ṣí ẹ sí ẹ wò adúrú ọmọ tó tó yìí kónú wo ò mọ mọ́mí òun ò mọ dáadáa ó ti lose memory kò mọ anything mọ́ ọ̀nà ti wà nínú ilé epo òkè odò ọjà láti past 1 year báyìí going to 2 years lọ́dún tí wà nílé epo òkè odò mò ń bẹ̀yìn káàkiri àgbáńlá ayé ó yẹ má bá mi ṣí ẹ̀ Michael ṣé bó ti tẹ̀lé mi sùn tí máa rán jẹ fún ẹ ṣe bó máa jẹ́ ṣé bó mọ̀ wọ́n mọ́ mi tọ́ wá lẹ́gbẹ̀ẹ́ ṣé bó mọ̀ wọ́n níbo ló ti mọ̀ wọ́n. ibi tí mo ti mú ẹ kò ń ṣe ọmọ tó ń fa nǹkan o kò fa kọ́kọ́ o Michael bó ti mú gbórí ni ṣé o máa mú gbó tẹ́lẹ̀ o ti mú kò lórí eléyìí ọmọ inú lélẹ́lẹ́ yẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yà bí ọmọ káàkiri àgbáńlá ayé ó yẹ máa ṣí ẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé yẹn máa ṣí ẹ̀ ká ẹ máa comment ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ó yẹ wòkè náà Michael wòkè ẹ jẹ́ ká lè ráwọn fámìlì ẹ o wọ́n ló ti kú òǹlé ó ti wà nù ọjà ilé epo
lọ́dún kan tó ti wà ní ọjà almost 2 years now ló kàn máa ń rìn kiri kò ń ṣe kankan wọ́n ní sílẹ̀ máa fi mọ́ kò ń sùn o ó yẹ máa bá mi ṣí ẹ̀ ká lè gẹ́tọ̀ àwọn fámìlì ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ máa ṣí ẹ̀ àṣẹlágbénu ọjà yẹn ni ẹ ti rójú ẹ̀ ó ní Michael orúkọ òun ohun tó bá yá tún dárúkọ míì orúkọ oríṣiríṣi ló ń jẹ́ kò jẹ́ orúkọ kan kò jẹ́ méjì àwọn madam tó pè mí lélẹ́yìn ẹ ti rí wọn báyìí ó yẹ bẹ́ẹ̀ ṣe wọlé ó yẹ gbé máìkì sí bẹ́ẹ̀. gbà tó kọ́kọ́ dé ọmọ yìí clean pa ni. ó clean gan gbà tó kọ́ dé. tó lè rí báyìí tí ò ní ké mo wá notice pé ó máa rìn látàárọ̀ ṣùlẹ̀ ni ó dẹ̀ tún máa ń ṣake ó wá dọjọ́ kan nínú ọmọ rádaràda yẹn wọ́n ṣàgbàke ike tó ṣàlọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fi sílẹ̀ ó dẹ̀ fi wọ́n lè dẹ̀ wọ́n á súnmọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ó wá ní báyìí máa ń ṣe fóun nìyẹn wọn ò fún ní kókò máa láti gbà yẹn láàrin àwa ti máa ń mú sọ́dọ̀ aṣáfẹ́ mọ̀ bọ́yá onígbó ọmọ ni pọ̀ kò ń ṣe onígbó ọmọ ó lè wà lọ́dọ̀ wa látàárọ̀ dalẹ́ so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá mọ àwọn tó ní ẹ ní sọmọ nu o. ẹ máa ṣí ẹ bẹ ṣe ń wọlé ẹ máa ṣí ẹ ní sọmọ nu o ẹ wá dúró ọmọ géńdé báyìí. ẹ wo kò sábì ọmọ tó máa rọmọ yìí nínú ọjà táwọn yóò ní ṣe kò sí nǹkan tí ó lè jẹ ó máa ń ṣakọ́tà jẹ egungun àjẹkù gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn fúfú àjẹkù nǹkan tí ẹ̀dá Ọlọ́run kò lè taste lọmọ yìí máa ń tó ti jẹ bẹ ṣe wo yìí ẹ jọ arógo gbogbo jẹ òní gbogbo ọmọ yín jẹ ẹ ràn wá lọ́wọ́ lórí ọmọ yẹn jọ torí Ọlọ́run. ẹ jọ ẹ máa ṣí ẹ máa ṣí ẹ sí gbogbo group tó bá lè ṣí ẹ sí mò ń bẹ̀yìn ní orúkọ Ọlọ́run ọmọ wo ò ní dídàkudà mọ́ wa lọ́wọ́ o ọmọ wo ò dẹ̀ ní ráàrin sọnù lágbára Ọlọ́run àwọn òbí ẹ̀ lè ti máa wá láti gbà pípẹ́ kó ti máa wá kó máa mọ ibi tó wà bọ́tẹ́ máa ṣí ẹ bẹ́ẹ̀ bá ṣe ń ṣí ẹ lẹ́fí help wa òun ló máa jẹ́ ká tètè rọ́mọ ẹbí àtàrẹ́ ẹ wò ó dáadáa ìwọ tó bá mọ̀ rí. ó ti pèrè ní Israel rí ok orúkọ tí ò tí ì pèrè ó máa pèrè ní Israel ló máa pèrè Michael orúkọ oríṣiríṣi ọmọ Ifọ̀ Abẹ́kòkò báyọ̀ òǹtọ́ ni bóyá arọ́ ni à lè sọ torí àwa náà ti gbá research lé lórí dáadáa ká tó pe àwọn tó wá mú yìí ẹ jọ torí ọ wá rí i pé ó ti lose memory. ó ti lose memory kò mọ anything mọ́ ẹ jọ ẹ máa ṣí ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé báyìí ẹ máa ṣí ẹ ọmọ inú lélẹ́lẹ́yìí o kò ń ṣe ọmọ onígbò kò ń ṣe ọmọ oníkòló ẹ wojú ẹ dáadáa ó yẹ máa ṣí ẹ ìwọ tó ti ń wọ ọmọ tó mọ̀ pé Michael àbí Israel orúkọ oríṣiríṣi ló máa kí ló orúkọ mi wo ló tún jẹ́ lẹ́yìn Israel. Michael lẹ́yìn Michael nǹkan. nǹkan tó gbé wá nìyẹn tó bá yá tó sọ nǹkan mi. bàbá ní kó wẹ̀ á ní wọ́n ní kó máa wẹ̀. àná mo bẹ̀ tó fi. àná sọ pé kó máa wẹ̀. á ní wọ́n ló wò gbà mọ́mí ẹ̀ má jẹ lẹ́yìn àsọ pé kó gẹrun orí ẹ̀ yìí ó ní ká jẹ́ kó di next year. èmi náà ti béèrè lọ́wọ́ ẹnu ọjà ó ní di next year January. so bó ṣe ń sọ lóríṣiríṣi. ẹ jọ ẹ máa ṣí ẹ máa ṣí ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ sí gbogbo inú gúrùpù tẹ bá mọ̀ pé lè ṣí ẹ sí.